àwa wà nínú ọdún tuntun kí n tètè sọ̀rọ̀ kí n máa lọ. a wà nínú ọdún hijira. Ayakumullahu. ọdún tèmi ọdún tiẹ̀. gbogbo àwọn tí wọ́n jìyà tí ẹ̀sìn fi wá rọrùn bó ti rọrùn yìí gbogbo wọn ti lọ. Allah. látẹ̀rí Muhammadu. Sallallahu alayhi wa sallam. bó ti yóò ń bọ́ ànábì yẹn ọmọ òní kú mọ́ lọ. Sallallahu alayhi wa sallam. ó fi dérí àwọn sàhábé. Ridwanullahi alayhim. wọ́n jìyà káwa lè ṣẹ́kù lónìí. Ayakumullahu. ọ̀fà bá wọn kànnàkànnà bá wọn ìyà jẹ wọn wọ́n wà nínú sàkárà wọn ò róúnjẹ jẹ. Allah. ní títorí tèmi ní títorí kí ìsìlámù lè ṣẹ́kù. Allah. ìsìlámù wá ṣẹ́kù lónìí à ń borí bá a ti fẹ́ àhàfìlà àwọn àgbàdá ìyà làwọn kan jẹ ya Rabbi innal hajra hajrul akhirah Allah waghfir lil ansar wal muhajira Ya Rabbi innal hajra hajrul akhirah Allah waghfir lil ansar wal muhajira Ya Rabbi. ní bá máa wí nínú yín ẹ dákun ẹ bá mi wí torí Ọlọ́run nítorí ká lè ṣẹ́kù kí ìsìlámù lè ṣẹ́kù wọ́n ta ọfà mọ́sí Ọlọ́run wọ́n ta mọ́lẹ́. Sallallahu alayhi wa sallam. a rí eyín anábì fi yọ Sallallahu alayhi wa sallam. ẹ̀jẹ̀ wa ń dà lẹ́nu ṣe Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. nítorí kí ìsìlámù lè ṣẹ́kù ìsìlámù náà ló wá ṣẹ́kù yìí láwa wà nù ọdún tuntun bá ń wí pé ya Rabbi innal hajra hajrul akhirah Allah waghfir lil ansar wal muhajira. Ya Rabbi innal hajra hajrul akhirah Allah waghfir lil ansar wal muhajira. gbogbo àwọn sàhábé tí wọ́n tẹ̀ ló ń ṣe Ọlọ́run níjọ́ tí wọ́n ṣe ìhìjìrá náà ní gbogbo wa la dunnú sílé ni. Allah. níjọ́ tí wọ́n ń ṣe kì í ṣe pẹ̀lú rọrùn pẹ̀lú nira ni Ọlọ́run ṣe àwọn kan ní wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti Mákà yìí. ẹ wo ìrìn Mákà sí Mádínà téèyàn tó ń bẹ nínú mọ́tò tí ń bẹ nínú AC ẹ wo ìnira tí ń bẹ a lè ní ìrìn Mákà sí Mádínà ó tó ìrìn Èkó yìí sí Ìlọrin. Allahu akbar. kéèyàn wá fẹsẹ̀ rìn láì sóúnjẹ Allahu alayhi wa sallam. kéèyàn fẹsẹ̀ rìn láì sómi Allahu alayhi wa sallam. kéèyàn fẹsẹ̀ rìn ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan yẹn bẹ̀rù Ọlọ́run ẹ dákun ẹ jókòó lẹ̀ ẹ dákun tó di Ọlọ́run. Allahu alayhi wa sallam. Ya Rabbi innal hajra hajrul akhirah Allah waghfir lil ansar wal muhajira. kéèyàn wá fẹsẹ̀ rìn láì sómi tí kì í sì tún ṣe pẹ̀lú fọkànbalẹ̀. Allahu akbar. ẹ wò bá a bá lọ Mákà tá a fẹ́ lọ Mádínà wọ́n máa fún wa lómi tútù nínú mọ́tò wọ́n máa fún wa ní gbogbo nǹkan jẹ nínú mọ́tò kò sí yín òun ní fáwọn ṣe Ọlọ́run. Allahu alayhi wa sallam. wọ́n wá jìyà bẹ́ẹ̀ wọn ò dúró jọ̀rọ̀ rẹ̀ Allah. wọ́n jìyà fọ́lọ́run wọ́n jìyà fẹ́sìn. Allah. fíríjì tá a fi mọ̀mí tútù kò bá wọn láyé. Allah. dépò tí wọ́n gba air condition sára gbogbo àwọn ẹni tá a wá wí ni wọ́n wá lọ bẹ́ẹ̀ tìyàtìyà
sódà ká má tọrọ fún wọn sódà ká má ṣàdúà fún wọn nítorí pọ́lọ́hún gan fúnra rẹ̀ ó ti ṣàdúà fún wọn wípé a'udhu billahi minash shaitanir rajim was-sabiquna al-awwaluna minal muhajirina wal ansari والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó bá ń pariwo Ọlọ́run. والسابقون الأولون من المهاجرين والأنصار. ń bọ̀ wá tú àyà náà bọ́lọ́run ti ṣàdúà fún gbogbo wọn tádùá náà ó bá gbogbo wa náà bẹ́yàn bá farabalẹ̀ dáadáa lónìí. والسابقون الأولون من المهاجرين والأنصار. èyí tí máa pa mí lẹ́kún jù láyé bí n bá ka ìtàn Sayyidina Usmanu alayhi salatu wa salam. onítìjú púpọ̀ ní nínú àwọn sàhábé anabi. Allahu alayhi wa sallam. Sayyidina Usmanu alayhi salatu wa salam. ń ka Al-Qur'ani lọ́wọ́ ní mọ́ṣáláṣí. àwọn kèfèrí sì ṣọ́ wọ́n ṣọ́ àwọn ọ̀tá ṣọ́ wọ́n sì lọ mú Sayyidina Uthmanu. Radiyallahu ta'ala anhu. wọ́n dè lọ́wọ́ méjèèjì wọ́n dè lẹ́sẹ̀ méjèèjì wọ́n sì mú ọ̀bẹ wọ́n sì dùnbù rẹ̀ síbi tí ń ké Kùránì. was-sabiquna al-awwaluna mina al-muhajirina wal-ansar. ẹ̀jẹ̀ wa ń sàn síbi Al-Qur'ani nínú àwọn tí wọ́n fara gbọ́ta fún wa kí ẹ̀sìn Ọlọ́run kó lè ṣẹ́kù. ẹ wò ìyà tí wọ́n jẹ fíríjì ò bá wọn láyé dépò tí wọ́n gba air condition sára. káwọn akójọ lónìí ká máa sẹlẹbírẹ́tì wípé à ń sọjọ́ ọdún wa àwọn kan ni wọ́n fara gbọgbẹ́ àwọn kan ni wọ́n fara jìyà. fọlọ́n wọ́n sì tán sára nàbí wa Muhammad. was-sabiquna kátó wá sọ pé ohun tó lò yẹn mi láìkì ẹ̀. minal muhajirina wal ansar. kátó wá sọ wípé Mus'ab ibn Umair nínú àwọn sàábì òǹṣẹ́ Ọlọ́run náà ni. bí wọ́n bá ń bẹ lójú ogun Mus'ab òun ni máa gbé àsíá lọ́wọ́ báyìí flag gbogbo wa la mọ̀ pé bí flag bá ti lọlẹ̀ wọ́n ti ṣẹ́gun nù ní. Mus'ab ọmọ Umair ó fẹ́ràn sí Ọlọ́run púpọ̀ Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. wọn ò ní ká wa wá jagun ẹ wò bá ti yòbó Ànábì jẹ pẹrẹ. sallallahu alayhi wa sallam. Mus'ab ọmọ Umair wọ́n bẹ lójú ogun níjọ́ náà wọ́n ń jagun bí wọ́n ti ń jagun bẹ́ẹ̀ làwọn kèfèrí kan àwọn wá ń sọ dípò gangan ní tájẹ́ẹ̀tì àwọn. wọ́n wá mú àáké àtàdá wọ́n fi ń sa nísàkúsà ẹ̀jẹ̀ sì ń jáde lára rẹ̀ síbẹ̀síbẹ̀ ní la ilaha illallah wí bẹ́ẹ̀ fa. La ilaha illallah. ẹ̀jẹ̀ ń jáde wọ́n ṣàfẹ́ kí àsíá tó gbé lọ́wọ́ kó ṣe kí ni kó bọ́ọ̀lẹ̀. Mus'ab ọmọ Umair dì í mú pé la ilaha illallah anta Allahul mulkul mubin Allahu 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 Allah. ń pe Ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá níbi ojú ogun. wọ́n wá rí i wípé ó dàbí pé báwọn ti ń sa lẹ́yìn táwọn ń sa níwájú ó dàbí pé kọ́ràn kò ju àsíá yìí kalẹ̀. wọ́n wá sọ títí
wọ́n wá mú àdá ńláńlá wọ́n bá gé ọwọ́ rẹ̀ ọ̀tún tó fi mú Allah. liwa ul-islami La ilaha illallah. tó fi mú lọ́wọ́ wọ́n gé bí wọ́n ti gé àsíá bọ́lẹ̀ Allahu akbar. àsíá sì gbọ́dọ̀ bọ́lẹ̀ bí n ti ń bọ́lẹ̀ pé ó bá tún fọwọ́ sí i ó tún fi mú àsíá padà. Ya Rabbi inna limulika mulikul akhirah. Allah. Ya Rabbi inna lifadila fadilul akhirah. Allah. Allah. Ya Rabbi inna al-izza izzul akhirah. Allah jibril al-ansar wal muhajira. Musa bọ́ ọmọ Umairi Allahu ta'ala. ló bá wá fi ọwọ́ sí kejì ó fi mú àsíá yẹn ló bá wá gbá mú padà ọwọ́ ti gé bọ́ọ̀lẹ̀ bọ́wọ́ ti gé bọ́ọ̀lẹ̀ tó ẹ̀jẹ̀ ń dà sùrùsùrù La ilaha illallah. kò rán ọwọ́ wọn nì Allah. ó tún mú àsíá lọ́wọ́ pé la ilaha illallah la ilaha illallah. la ilaha illallah la ilaha illallah. aláwo dé wo tó ń pe la ilaha illallah láàárọ̀ tó tún dòru tó tún pe nǹkan mi Allah. ó ń pe la ilaha illallah láàárọ̀ lọ́sàn-án á rí ọ pé alásàlátù ni ọ bó bá wá dòru ó di nǹkan mi aláwo dé rẹ La ilaha illallah. bó bá dáa fún ọ láàárọ̀ tó rí ṣe lọ́sàn-án bó bá dalẹ̀ yóò burú fún ọ ni. Allahu akbar. Allah. ẹ wo àárọ̀ àwọn tá a wí ní títorí kẹ́sìn lè dúró ó ní la ilaha illallah La ilaha illallah. bọ́lá ń bá fún wọn náà lọ́wọ́ méjèèjì àtàmáyúnù àsìná àdèkìrì nínú igbó kan ọlọ́run ni mímì sọ́tún mímì sósì tí igi ti ń bẹ nínú igbó tí ń mì sọ́tún tí ń mì sósì ní ó jẹ́ kígi ó tán nínú igbó. Allah ilaha. bí wọn náà bá fẹ́ tó ó bá fẹ́ tán láéláé pé la ilaha illallahu La ilaha illallah. la ilaha illallah La ilaha illallah. Allah la ilaha illallah La ilaha illallah. فالسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. Musa bọ́ ọmọ Umairi bó ti gbà mú àwọn kèfèrí tún wò pé irú kí leléyìí agé lọ́wọ́ tún asa lára kọ̀ mọ́ asa lẹ́yìn kọ̀ mọ́ atúngé ọwọ́ rẹ̀ ọ̀tún kọ̀ mọ́ sí gangan ó dà tó kù ń bẹ̀ ni wípé wọ́n wá ṣèkà fún pátápátá. Allahu akbar. àwọn kan ń bẹ ọ̀dájú èèyàn ni wọ́n dájú wọ́n tún dẹ́yìn wọ́n dá gbogbo ara la ilaha illa wọ́n ń bẹ láyé títí di sí Allah. ọlọ́run kó gbé wa lékè wọn Àmín Allah. n tó dáa kì í wù wọ́n láyé bí n tó dáa kó máa bàjẹ́ ni ńgbà téèyàn wo didi ilé kan lọ tó sì pàyàwó tó pọmọ tó pọkọ tó pa gbogbo òdílé kan run Allah. sẹ́ẹ̀rí pé ọ̀dájú ayé ló ń tọ̀hún. La ilaha illallah. irú wọn wá ń bẹ bẹ́ẹ̀ ọlọ́run mọ́sá wọlá ìjírà tuntun tá à ń ṣe lónìí ọlọ́run gbé wa lékè irú wọn. Àmín. Àmín ya Allah. bọ́ọ̀ bá fẹ́ kọ́lọ́run ò gbé ọ lékè irú wọn bá ń pariwo pé Allahu lẹ́ẹ̀mẹ́ta. Allah. 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 Allahu akbar kabira. wọ́n wá gé ọwọ́ sí rẹ̀ Musa bọ́ ọmọ Umairi bí wọ́n ti wá gé ọwọ́ sí rẹ̀ kò sáà fẹ́ pé kò fẹ́ kí Islam ọlọ́ọ̀lẹ̀ Allah. ni wọ́n ṣe gbóndórúkú báyìí bí la ilaha illallah al-amru kulluhu lillah wala ghaliba illa limunawwiru bi nurihi subhana man galaba nuruhum kulla nurin wala hawla wala quwwata illa billah subhanaka ما هبناك حق عبادك يا مشكور الله. سبحانك
haka ma banaka ka shukrika ya mashkuru wahidun la min qillati mahbudun la min illati. Allah. ìpè Ọlọ́run